ọ̀rọ̀ tí Yusuf sọ lẹ́ẹ̀kan yẹn wípé èmi Monsura ń sẹ́ǹdì. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ajá Monsura. Wa alaikum salam wa rahmatullah. Má bínú pé mo pè ẹ́ without inform you. Mo ti pe Aji Akeem, mo ní kàn authorize mi láti pé kí n lè gbé ẹ sórí live program. Má bínú. Mo play fídíò Mọ́lám Yusuf kan lénìí. Ó wá sọ ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ yẹn. Mo wá fẹ́ jẹ́ kí o búra pẹ̀lú ọba tó ní ẹ̀mí ẹ, tó dẹ̀ ní ẹ̀mí mi. Ó ń sọ nínú ọ̀rọ̀ yẹn wípé òun ní conversation níbi tó ti send fídíò àwọn ìyá yẹn sí mi nígbà yẹn. Mo wá fẹ́ kó búra pé Monsura ṣọ́nà WhatsApp ló gbà send sí mi ní àbọ̀nà messenger àbọ̀nà kinní kan torí pé èmi sọ wípé orí messenger ni mo ti rí fídíò mi dẹ̀ mọ̀ ẹni tó send ẹ̀. Ṣùgbọ́n òun wá sọ pé wọ́n ní ìwọ ló send ẹ̀. Mi wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ pé lójú gbogbo ayé ṣó send fídíò sí mi. Alhamdulillah rabbil alamin fún ọba tó ti jẹ́ ká jẹ́ mùsùlùmí kó tó di pé a mọ àwọn ará bí kì bá ṣe bẹ́ẹ̀ ni èèyàn bá ti fi Islam sílẹ̀. So Ọlọ́run ọba ṣe pé Islam ẹ̀sìn Ọlọ́run ọba ni kì í ṣe ẹ̀sìn àwọn ará bí. Ṣé rí èmi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ. Mo fi ọjọ́ tí Ọlọ́run mú mi sọ́dọ̀ mo fi búra. Mo fi títóbi Ọlọ́run ọba mo fi búra. Mi ò send fídíò sí yín. Wọ́n ṣe bí wọ́n máa ń ní evidences tí wọ́n máa ń tẹ́sà kí lè tàn wá post ẹ̀ síta. No, èmi chatiri, èmi ṣì ń bọ̀ lórí pé ó ti máa wá evidence. Àmọ́ torí pé mi ò ní time gbé Nàìjíríà. Èmi fẹ́ kó mú evidence jáde níbi tí o ti send fídíò sí mi. Of course, yes sir. Ọ̀pọ̀lọpọ̀ ẹ má bá wọn drag. Let him come out and post it outside where our conversation of ibi tí mo ti send fídíò yẹn sí yín tó ti wáyé. Tọ́. Let's understand. Let him come and post it outside. So, ẹ fún wọn lẹ òǹkàlùkù lọ́wọ́ bó ga lẹ́san rẹ̀. Ọlọ́run sì ti ń ṣẹ̀san fún wọn. Bẹ́ẹ̀mi ni mò ń ṣẹ̀sìn ni ní ìsinmi. Báwo wọ́n ń ṣẹ̀sìn ni Ọlọ́run ọba ti rí. Wàhálà Yusuf. Mo rántí ń dán kankan ní iṣẹ́ wá rí tó padà ṣẹlẹ̀ sí mọ̀sùn rẹ̀ wo báyé rẹ̀ rí wá dà yìí. Báyé tèmi lọ́dà bákan ni. Báyé tiwọn lọ́dà bákan ni. Ẹnu ẹ̀ lájọjọ́ ń rí iná. Ta ní ń ṣẹ̀sìn bí orí àtẹ báyìí. Tọ́n bá mọ tọ́lọ́hun ṣe fún ẹ lọ́wọ́ lóore ni wọ́n máa fa yí ẹ tọrọ ni. Tọ́ inú mi dùn bó ṣe sọ̀rọ̀ tí ò tiẹ̀ dárúkọ wọn rárá torí pé àṣẹ tó wá látọ̀dọ̀ ọkọ ẹ̀ ni pé òun fẹ́ kó máa dárúkọ wọn mọ́. No. Èyí tí wọ́n sọ ni pé ẹ wo báyé Monsura ṣe rí ní ìsìn. Mo sì mọ̀ pé ní bí ọdún mélòó kan àbí bí few months ago tẹ́lẹ̀ àwọn tí ò mọ̀ wọn ẹni ẹ̀yẹ ní á. Ṣùgbọ́n ní ìsìn báyé bá gbókọ wọn àfi dábàá ní ṣàbòsí yàtọ̀ sáwọn tọpọlọ wọn ti dorí kodò òṣè náà ń pa sókọ wọn. So táwa ní ṣẹ̀sìn táwa láyé rẹ̀ wá rí bákan táwa ní àpadà sí dáadáa àtàpadà sí àbúrú ọ̀padà bá kò ní ìdí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbèyàn mọ́lẹ̀ kankan tó mọ̀ pé àpadà sí bákejì ti dá tó padà ó sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o àti tí wọn ò bá ṣàbòsí ló yàgò ó sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sẹ́mi náà ni àti tí n bá ṣàbòsí wọn ló yàgò. Tọ́ Ajá Monsura ohun tí mo sọ lórí ẹ̀ pé ó jù bẹ́ẹ̀ yẹn lọ jẹ́ kí n yọ̀ǹda ẹ̀ bá mi kí Ajé Akeem. Èmi náà retí ẹ èmi kàn mọ̀ ni pé ọ̀rọ̀ kan lọ bẹ̀ lénìí ni pé káwọn èèyàn lè mọ̀ pé òun ló ń pa irọ́ mọ́ mi èmi ò parọ́ mọ́. Àwọn àyà yẹn they did not only share the video with me they shared it around and my husband ordered me that day pé delete the video yẹn lórí fóònù rẹ̀ immediately. So why was it now only where is it now only Monsura? Mo tún wá fẹ́ béèrè kan Ajá Monsura ṣé àwọn ìyá ẹ never mention pé èmi àti wọn jọ sọ̀rọ̀ rí àbí àmọ́ ọmọ mi rí. Wọ́n ever mention ṣé àmọ́ pé lẹ́nu yẹn gan béèrè nọ́mbà mi ní orí messenger ni ó dé èmi tẹ̀rọ kó fẹ́ ra ìyá ni from there bóyá bí a week after ló dẹ̀ pè mí kìnìkan ọmọ àwọn ń wá ọ̀dọ̀ àwọn lágbájá kan ló wà kó sì ní ẹ lọ police station. Brother Sulaiman ní Monsura back off ọmọ tí wọ́n ń wé ìṣọmọ kékeré after few minutes maybe 30 minutes that day they did a video and they sent the video to me maybe two videos náà ni wọ́n send the same box mi. Ẹ wo lẹ́yìn ìgbà tó send the video yẹn sí box mi mo fi ọkọ mi ní Monsura block those women and delete those videos from your phone
tóun bá gbọ́ nǹkan kan wàhálà ní láàrin. bóyá ẹni sùúrù o bóyá àwọn ìyá yẹn ló wá send lórí messenger tèmi èmi ò mọ̀ but èmi ò ní contact wọn lọ́wọ́. kò tí ẹ send lórí WhatsApp tèmi ní tilẹ̀ tọ́ ọlọ́run kò send lórí WhatsApp mi orí messenger. Anybody lèmi máa fún nọ́mbà mi even till now. I thought because anybody tó bá request fún nọ́mbà mi ní Facebook àtọkùnrin àtobìnrin ni mo máa ń fún orí mo máa ń rí pé wọ́n fẹ́ ra ìjà ni tí wọ́n ń bá òkú lọ ibòmíì tí ò ń ṣe ibi tí mo fẹ́ ni mo máa wò pé let me discontinue this. ṣó mọ̀ pé Ájà Mọ̀nsúrà ìtasọ́ ti tó àwọn ẹni mi kan náà wọ́n pè láti Germany tètè bá mi dá wọn lóhùn subhana rabbika ó dàbọ̀. Mi ò tí ì rí fáwọn wọn sá o. àwọn tó pè láti Germany tó pè ẹ̀ tó dìbẹ̀ sọ̀rọ̀ lánàá tọ́nà àwọn afẹ́jọ́ ẹ̀sùn mi lọ yanjú ọ̀rọ̀ wọn o. wọ́n ti rajà wọ́n ti gbaṣọ wọn. lọ yanjú ọ̀rọ̀ wọn ó dàbọ̀ jẹ́ kí n yọ̀ǹda ẹ̀ ó dàbọ̀. Ájà Mọ̀nsúrà mo yọ̀ǹda ẹ̀ ó ti wà ní ọ́nìmù wa ó wà lọ́nìmù báyìí máa lọ gbádùn ọ́nìmù ẹ̀ lọ. Ájà kí mo sì wà ń lé báyìí ó ti gbádùn ọ́nìmù báyìí ẹni tó mọ ìyàwó nìyẹn tó.